inta ń béèrè ni pé kí ni ìdí tẹ́ fi ń sin àwọn nǹkan tẹ́ ń sìn yìí lẹ́yìn Ọlọ́run ọba. قال يا قوم اتبعوا المرسلين. bismillah walhamdulillah. àtúntò kí àwa káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò yìí, ètò Let's Talk Islam. ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Islam ní ilẹ̀ Yorùbá. orúkọ ti tèmi lẹ́ẹ̀kan sí ó ní Dr Ishaq Al-Luthee Adédayọ̀ Abu Fatima. pẹ̀lú ògo Ọlọ́run ọba lẹ́ni a tún máa bọ́ sí agbami tuntun nínú orí ètò ẹ̀sìn àbáláyé náà sì ni. tó bá dé stage ká sì tún kúrò níbi ibi ẹ̀sìn àbáláyé torí Islam la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ generally nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n bí tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ yìí ó ní ẹ̀sìn àwọn bàbá wa, ẹ̀sìn àbáláyé. ṣé ẹ̀sìn tá a ṣe lélẹ́yìí tí a fi rí ọ̀nù ọba adẹ́dá nígbà tèmi àtẹ̀yìn tá a bá fọkàn bá wa lọ láwọn ètò tó ti ṣíwájú. a ti mọ̀ báyìí pé kì í ṣàṣe Ṣàngó ló dá wa sáyé, a mọ̀ pé kò kì í ṣe Ọya ló dá wa sáyé. a jẹ́ wípé ẹni tí ò bá dáni ni kò gbọ́dọ̀ máa retí àbọ̀ ẹni. ó ní ẹni tí ò rán ni níṣẹ́ kò lè retí àbọ̀ pé iṣẹ́ tí mo rẹ́ ń kọ́ kò lè retí àbọ̀. bó ṣe rí nìyẹn. Ṣàngó tí ò dẹ̀ dá wa kò lè máa retí wípé à ń bọ̀ padà wá bá òun ní tó bá di ọ̀la àhírà. bẹ́ẹ̀ lálágẹmọ tí ò dá wa sáyé kò sẹ́jọ́ kankan tó fẹ́ béèrè lọ́wọ́ èmi àti ẹ̀yin wípé báwo lo ṣe kí ló dé tó fi sìn mí. alágẹmọ máa béèrè kí ló dé tó fi sìn mí nílé ayé Ishaq. á béèrè alágẹmọ ṣé wọ́n ló dá mi sílé ayé ni tó fi ń ràn kan pé màá sìn ẹ́. tá bá wòye sọ̀rọ̀ yìí á rí wípé yóò tún máa tún jẹ́ kí ọ̀rọ̀ yìí yé wa sí. ẹni tí ò dá ni, tí ò pèsè fún ni, tí ò ré ni, báwo ló ṣe fẹ́ wá jókòó tó fẹ́ máa retí àbọ̀ ẹni. lénìí a wá fẹ́ bọ́ sínú ìtàn, a ti parí ìtàn Ànábì Nuh, a bọ́ sínú ìtàn Ànábì Ibrāhīm alayhi salatu wasalam, léyìn tó ṣe papọ̀ pẹ̀lú orílẹ̀ wa ilẹ̀ Yorùbá àti ẹ̀sìn àwọn bàbá wa. kádẹ̀ má gbàgbé a ní nínú oríṣiríṣi ìtàn tó ń bẹ nínú ilẹ̀ báwo gan làwa Yorùbá, báwo la ṣe wà níbi tá a wà, báwo la ṣe wà láyé lénìí. ìkànnù ìtàn ó mú ẹ̀ka wa padà sí ìpìlẹ̀ wa, ó mú padà sí ìlú Mẹ́kà. ká kàn ti ẹ̀gbá pàtì yìí torí a sọ pé gbogbo nǹkan tá a fẹ́ gbára lé ó gbọ́dọ̀ jódodo. ká má gbàgbé lẹ́ẹ̀kan sí ká ránra wa létí àti bára wa nílé ayé yìí náà. a dẹ̀ rí awáyé má lọ, gbogbo ọlá padà lọ jábọ̀ fún ẹni tó bá rí tó jẹ́ pé òun ló jẹ́ ká òun ló dá wa sílé ayé. inú àbọ̀tá wa jẹ́ yìí ká dúró ká rò dáradára ká ṣòdodo pẹ̀lú ara wa. ọ̀run ò gba èké, ayé nìrọ̀ mọ́. bí a bá dẹ̀ rí ká pẹ́ tó láyé á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. nínú ìtàn yìí àwọn kan ní ìlú Mẹ́kà láti wá, kákan tiẹ̀ wá gbà ná pé òkè ìlú Mẹ́kà láti wá. a gbára lé a dẹ̀ sọ pé ìlú Mẹ́kà láti wá torí ẹ̀ń tá a gbọ́dọ̀ gbára léṣẹ́ ó gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀rí tó ṣe gbòógì ni. ṣé àwa ní ìlú Mẹ́kà láti wá? tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé nínú àwọn bàbá ńlá wa ní Ibrāhīm wà, Ànábì Ibrāhīm alayhi salatu wasalam, torí pé òun ní bàbá àwọn Lárúbáwá. ká má fọ̀rọ̀ gùn, Ànábì wa yìí, Ànábì Ibrāhīm alayhi salatu wasalam, ká fi mú ibi tó kàn wá Yorùbá nation. ọlọ́ọ̀bà àlekè ọlá sọ fún wa ní Al-Qur'an, a'udhu billahi minash shaitani rajim, wa laqad ātaynā Ibrāhīma rushdahu min qablu wa kunnā bihi ālimīn. ṣé rí Ibrāhīm bàbá yín yìí, a fún ní ìmọ̀nà rẹ̀ síwájú, a fún adẹ̀ fi òye mọ́, ọ̀jọ̀gbọ́n tó gbọ́n ni. lẹ́yìn pé ó tún jẹ́ òjíṣẹ́ ọba adẹ́dá, ẹnìkan tó lóye ni tọ́lọ́ọ̀bà àlekè ọlá fi ìmọ̀ mọ̀. olúwa idh qāla li abīhi wa qawmihi, nígbà tó ń sọ fún bàbá rẹ̀, ká máa bọ́rọ̀ yìí lọ, ó ń sọ fún bàbá rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ wípé mā hādhihi tamāthīlu allatī antum lahā ākifūn. èyí ṣe ewo làwọn tàmàfíìlù yìí, àwọn ère tẹ́ gbé kalẹ̀ yìí tẹ́ wá ń pààrọ̀ rẹ̀, tẹ́ ń pààrọ̀ rẹ̀, tẹ́ ń pààrọ̀ rẹ̀, tẹ́ ń jọ́sìn fún. ẹ gbé Ògún kalẹ̀, ẹ wá ń yí para Ògún láyé kíní kan, Ògún ọkọ kíní kan.
èwo làwọn kinní wọ̀nyí nílẹ̀ Yorùbá wá jẹ́ ká ronú. Kí làwọn bàbá rẹ̀ sọ síwájú sẹ́mọ̀ nínú eléyìí ó pe Ọlọ́run ìdíkọ́lá lè àbí yìí nígbà tó sọ fún bàbá rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ síwájú kó tó pè wọ́n papọ̀ yìí ó ti dá bàbá rẹ̀ pè sọ́tọ̀ rí níbi tọ́lọ́ ní wà ìdíkọ́lá Ibrāhīm lè àbí azarọ̀ rántí ìwọ Muhammad sallallahu alaihi wasallam sọ fún àwọn èèyàn rẹ̀ nígbà tí Ibrāhīm tó pe bàbá rẹ̀ azara atattakhidhu asnāma ālihah sáwọn ṣìgìdì yìí àwọn ọ̀sán yìí òkúta kí oríṣiríṣi nǹkan tẹ̀ ń sìn yìí igi odò àlíyà sáwọn ilé ilẹ̀ ń mú lọ́lọ́run bá tó jọ́sìn fún ni. Bàbá mi jẹ́ ká sọ̀rọ̀ ká tó lọ lórí eléyìí fún àwọn àwa tó bá jẹ́ pọ́lọ̀ ọba àlékè láti kẹwa ọba tó dá ẹ̀dá làwa ń jọ́sìn fún inú ilé ilé kẹ́ jẹ́ ká ti kó ẹ̀ṣọ́ ròde kì í ṣe pé ìtàlá àkọ́kọ́ wa máa dàtarú a lè sọ pé ìwọ náà bàbá rẹ àdúpẹ́ fọlọ́ ọba nínú tán tí bàbá tó bí èmi lọ́mọ ọkọ́lọ́mọ bá kó bá ṣàlékún dáadáa fún bàbá náà ẹbọ kan ọ̀rọ̀ àyàbá ni ṣùgbọ́n kó lè bá wúlò fún wa ẹbọ kan bẹ ní ìlú tiwa ń gbà yẹn dádì tiwa máa ń sọ̀tàn fún wa pé àwọn làwọn sọ fún bàbá àwọn tí ó fi pa ẹbọ yẹn rẹ èyí tó máa ń orò tó máa ń wọnú ilé tiwa òrùjọ́ tó yẹ kó wọlé láwọn fi igi sílẹ̀ yìí lẹ̀kùn pé ò lè wọlé lè ní jẹ́ káwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé wọ́n lọ́lọ́run ibi tí ó parun sí nìyẹn. Bákan náà à ń bá àwọn òbí tiwa náà sọ̀rọ̀ níkọ̀kọ̀ ní ti gbangba tàbí ká mú wá níkọ̀kọ̀ àkí ń bòbí ẹni sọ̀rọ̀ àkí ń ta òbí ẹni sí ìta gbangba ká máa bá sọ báyìí báyìí eléyìí jẹ́ kọ́ fáwọn akẹgbẹ́ mi nínú iṣẹ́ dáwà ká máa pa àwọn èèyàn sẹ́sìn. Ibi tí ànábì Ibrāhīm ti bẹ̀rẹ̀ lélẹ̀ kí wọ́n bàbá mi zara wọ́n náà wòye sí nǹkan tó ń ṣe yìí èmi rí ọ o inni araka wa qawmaka fī ḍalālin mubīn ìwọ àti àwọn èèyàn yín yìí inú ìṣìnà ó dàpẹ́ wáyé o ẹ rí pé inú ìṣìnà lẹ wáyé ni. So níbi ẹlẹ́ẹ̀kejì yìí wa idh qāla li abīhi wa qawmihi ó kàn tẹ̀ tó wá sọ fún gbogbo wọn papọ̀ ní gbangba àti bàbá rẹ̀ àti àwọn èèyàn ọjọ́ rẹ̀ pé ma hadhihi tamathīl ewu ẹ jẹ́ ká ronú ṣálágẹmọ ló dá wa ni ewu làwọn sìgìdì tẹ gbé kalẹ̀ yìí eégún tẹ dàborí yìí kí ni wọ́n sọ wọ́n ní kadhalika wajadnā ābā'anā laha 'ābidīn báwa ṣe bá àwọn bàbá wa tó ń sin kínní ìlélẹ̀ yìí ká má gbàgbé náà àwọn ẹ́písòdù wa tá a ti ṣe sẹ́yìn a lè lọ chẹ́ẹ̀kẹ́ a ní eléyìí oní súnà gbogbo àwọn ẹni tí ó bá ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba tá a bá ti ní kí ni ìdí tán fi ń ṣe nǹkan tó ń ṣe yìí kí náà wọ́n á sáré sọ fún wa wá ní bá a ṣe báwọn bàbá wa ní ẹ̀sìn àbáláyé ni ẹ fẹ́ pa orísun àwọn bàbá wa nígbà fún yín kíní kan àwọn bàbá wa gan ò nígbà fún yín a wà pa ilé tiwa ilé Ògún ni Ògún la ká tó bí ọgán ìgbà tá a bí ọgán kí ló sọ yìí ìdí Ògún gan la kọ́kọ́ gbé ẹ lọ a fẹ́ àìrọ́ kò ní yóò mọ orúkọ tiwa ni Ògúnmọ́lá lórúkọ ilé tiwa Èṣùtádé là ń jẹ́ ìta ń béèrè ni pé kí ni ìdí tẹ́ fi ń sin àwọn nǹkan tẹ́ ń sìn yín lẹ́yìn Ọlọ́run ọba ṣùgbọ́n ìdáhùn tẹ́ ń fún wa náà ni ìdáhùn táwọn ìjọ Ibrāhīm tán fún táwọn bàbá rẹ̀ àti ìjọ wọn tán fún bá a ṣe báwọn bàbá wa tán sin ni má béèrè lọ́wọ́ wa laqad kuntum antum wa ābā'ukum fī ḍalālin mubīn ó jọ mẹ́lẹ́ aláàkọ́ta ọkọ̀ kápá mo rò pé ẹ̀yin àtàwọn bàbá yín tó ti ṣíwájú tó ẹ pé táwọn bàbá yín sí náà lélẹ́ inú ìṣìnà lẹ́wà inú ìṣìnà nítorí pé ẹni tí ò dání báwo la ṣe máa forí balẹ̀ fún. ṣùgbọ́n Ọlọ́run ọba àlékiọlá ó wá kẹ́ ànábì Ibrāhīm gẹ́gẹ́ bá ṣe ti síwájú pé Ọlọ́run ọba kẹ́ Ọlọ́run bá fún ní ọgbọ́n tó pọ̀ ó fún lóye tó pọ̀ ó wá ṣe àwọn nǹkan oríṣi nǹkan méjì ó ṣe tó fi jẹ́ kó yé àwọn bàbá rẹ̀ àti àwọn èèyàn wọn wípé nǹkan tẹ̀ ń sìn yìí ń kọ́ o kò kí ń sọ Ọlọ́run ọba kámẹ́yọ kan wá ń bẹ̀ lénìí Ọlọ́run ọba àlékiọlá á mú ìkejì wá ní ètò wa tó ń bọ̀ pẹ̀lú gọ́lọ́ torí àsìkò tàbí tá bá lè parí alákọ̀ọ́kọ́ tá bá dẹ̀ parí ibi tá bá bàdé Ọlọ́run ọba àlékiọlá ní وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ليكون من الموقنين
a mú Ibrāhīm tó lọ́jọ̀gbọ́n ni a jẹ́ kó rí kó lè ṣàgbọ́yé gbogbo nǹkan tó ń bẹ lára kíkẹ́ta kẹ́ ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àjùlé sánmà àwọn pé ó wò ó malakuti samawati wal ard ó wo nǹkan tó ń lọ ní sánmà pé kì í ṣe pé ó ń wo ṣẹ́ o ó wo àárí tó ń wò kí lè nǹkan tó wòye sí ó wòye sí ó ń wòye sí tó ń lọ ní sánmà ó wòye sí tó ń lọ sílẹ̀ Ọlọ́run ni a fi mọ̀ yìí mọ̀ liyakuna minal mukinin kó lè bá a ní débi àrídájú. Nínú ara nǹkan tá a wá ṣe fún Ọlọ́run bá wá ṣàlàyé ẹ̀ fún wa kó lè yé wa torí aláwọn kan nínú Islam náà lè ní pé kò jọ Islam kò jẹbọ náà fẹ́ máa ṣe gbogbo àwọn nǹkan iná wa máa mú papọ̀ mọ́ra wọn á sì dọ́dọ̀ tí wọn pẹ̀lú gan Ọlọ́run ọba. Ọlọ́run bá wá ṣàlàyé ìtumọ̀ ọ̀rọ̀ yìí níwájú Ọlọ́run nígbà tó wá rí àwọn ìràwọ̀ ká má gbàgbé Ọlọ́run bá ní a jẹ́ kó rí àwọn nǹkan ó wòye sí àwọn nǹkan tó ń bẹ nínú sánmà. Lára tó wòye sí ni pé ó wòye sí káwókàbà àwọn ìràwọ̀ wọ́n ló wá ń sọ lọ́jọ́ náà níbi tí àwọn ká má gbàgbé ó wà láàrin bàbá rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń sin nǹkan mí lẹ́yìn Ọlọ́run ọba. Lára tí wọ́n ń sin náà ni àwọn kan nínú wọn wọ́n ń sin ìràwọ̀ àwọn kan ń sin òṣùpá àwọn kan ń sin oòrùn àwọn kan ń sin igi àwọn kan ń sin oríṣiríṣi gẹ́gẹ́ bá a ṣe nínú ilẹ̀ Yorùbá nation lénìí gẹ́gẹ́ bí ìkan náà àwọn ànábì Ọlọ́run bá náà sọ pé arbābun mutafarriqūna khayrun amillāhu wāhidul qahhār. Ǹjẹ́ ẹ wòye sí sáwọn ìlàwọ̀ àwọn Ọlọ́run pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ yìí tẹ́ ìpìlẹ̀ Ọlọ́run mutafarriqūn tó fọ́n káàkiri ti Ìjẹ̀bú kò jẹ́ mọ́ tèkìtì kò jẹ́ mọ́ tọ̀yọ́ ò jẹ́ mọ́ ti Oǹdó ò jẹ́ mọ́ Abẹ́òkúta ò jẹ́ mọ́ tọ̀ṣun. Ẹ̀yin ará Ìlọrin wọn lẹ̀ ní kankan àdúpẹ́ fọ́lọ́run ọba. Àwọn ìlú tó níyì a rí pé mutafarriqun pé wọ́n ṣe wá fọ́ yẹlẹyẹlẹ báyìí Alágẹmọ Egúngún Ṣàngó Ọya Ọbàtálá Ọ̀ṣun èwo gangan wà ní mutafarriqun. Wọ́n béèrè pé ṣé lèyí ló dáa ni amillahul wahidul qahhar àbọ́nà ọba àṣọ ẹyọ kan al-qahhar ọba tó gbọ̀ngbọ́n. Ẹ jẹ́ ká ronú sí i tá a bá padà sọ̀rùn ẹ jẹ́ ká dúró ní pé àsìkò wa púpọ̀ lẹ́ni ẹ jẹ́ ká dúró síbí lẹ́ni a máa mú ìtàn yẹn wá lẹ́kùnrẹ́rẹ́ ní kíní wa tó ń bọ̀ pẹ̀lú gan náà ọba. Tá a bá dọ̀run sọ́dọ̀ Ògún la ti fẹ́ tò ní ṣé bẹ́ẹ̀ la fẹ́ lọ ṣóò ní ó dájọ́ wa ni àbí Ọbàtálá ló máa dájọ́ wa ni àbí gbogbo àwọn èèyàn wọ̀nyí lákàntẹ̀ wá tò sẹ́yìn wọn láfi wá lọ sọ́dọ̀ Ọlọ́run bá dẹ́dá ni àbí kò kàn tí ẹ̀dẹ̀ yé wa ni àbá kí n ronú nípa tó máa ṣẹlẹ̀ tá a bá kú tán ni kò bá dẹ̀ da tá a bá rò lé ní kó tó di pé yóò bọ́ ẹ jẹ́ ká dáni dúró báyìí bá a ṣe máa ń sọ ni ọ̀pọ̀ ọ̀rọ̀ òkú àgbọ̀n kọ́lọ́n fi báríkà sí ìta bá sọ. Orúkọ ti tèmi lẹ́ẹ̀kan sí òun náà ni Dr Ishaq Al-Luthee pẹ̀lú gọ́lọ́ọ̀ba ní ètò wa tó ń bọ̀ á tẹ̀síwájú á bọ̀ sínú agbami ìgbésí ayé ànábì Ibrāhīm alayhi salatu wasalam báwo ló ṣe gbé papọ̀ pẹ̀lú àwọn bàbá rẹ̀ tó jẹ́ pé wọ́n ṣe kí ni o wọ́n ń bọ igi wọ́n ń bọ ọ̀pẹ̀lẹ̀ wọ́n ń bọ ifá wọ́n ń bọ oríṣiríṣi nǹkan pẹ̀lú gọ́lọ́ọ̀ba kọ́lọ́ọ̀ba lẹ́kọ́lá kó ṣọ́ wa ju àsìkò náà lọ títí dìgbà náà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ ní èmi ò ní àti wípé Àgẹ̀mọ níjẹ̀bú ààrẹ bọ ní èmi ò ní mo ní Òkè Ìbàdàn ṣe ààrẹ bọ ní.